ẹ tún káàbọ̀ sórí ètò lónìí. Ètò tòní tún yàtọ̀. Ṣọwọ́yá ọjọ́ ọdún lélẹ́yìí. Yes, bẹ́ẹ̀ náà ni. Ṣọwọ́yá ètò tó ń lọ lọ́wọ́ láti Dayo Agboola rédíò TV. Mo kí gbogbo yín. Ẹ kú ọdún, ẹ kú yèdún o. Ẹ̀rín ọ̀ṣọ́pá ẹ̀. Àṣèyí ṣẹ̀mí. Ọdún kérésì eléyìí tún wọlé bá wa láyọ̀ àtàlàáfíà. A máa dúpẹ́ lọ́wọ́ bá gọ́ọ̀dù ní o. Mo kí gbogbo yín níbikíbi tẹ́ ẹ ti ń rí mi. Ètò Ṣọwọ́yá rèé. Lónìí ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2018. Òní lọ́jọ́ kérésìmásì. Gbogbo yín mo kí o. Ẹ wo ètò wa ti tòní. Ó máa látọ́bọ́gí. Ó máa fa láńtà dání. Ó máa kọjá bẹ́ẹ̀. Robot line printing. Mo rí yín o, ẹ kú àbọ̀, wọ́n ní merry Christmas. Adémọ́lá Pastor Titus, mo rí yín o, ẹ kú àbọ̀, wọ́n ní compliment of the season. Ẹ ṣeun. Mary Àdìgún, àyà ọ̀nà mẹ́. Bóò ni àbúrò mi dáadáa, God bless you. Ẹ kú àbọ̀ sórí ètò. Faku Taiwo, mo rí yín o. Faku Taiwo, ẹ kú àbọ̀. Olúwọlé Amos Olúwọlé Ọmọ́túndé JP. Mo rẹ́yìn náà, ẹ kú àbọ̀. Maugani Jerosel, mo kí yín o, ẹ kú àbọ̀, ṣàlàáfíà lẹ́wà. Ọládẹ̀yìndé orí òkè bóò ni, ẹ kú àbọ̀ o. Ernest Wimbush, gbogbo yín mo kí. Merry Christmas, Merry Christmas, Merry Christmas. Ruth Ọlọ́dẹ Adéjùmọ̀, mo rí yín o, ẹ kú àbọ̀. Wọ́n ní Merry Christmas, Santa Claus in action. Bẹ́ẹ̀ ni, Santa Claus ló dé lónìí. Òun ló tẹ̀lé wa wá sórí ètò ayin. Ẹ wo ẹ̀bùn wà fáwọn èèyàn láti jẹ lónìí. Torí pé bàbá kérésì ti kó àwọn ẹ̀bùn wá láti Róòmù. Ẹ̀bùn bẹ́ẹ̀lẹ̀ bí kan míì. Tírélà ò lè kó ẹ̀bùn tá a ní tán o. Níbi táwọn ẹ̀bùn náà pọ̀ dé. Tírélà ò lè kó wọn tán. Yes. Lórí ètò wa lónìí, a fẹ́ kẹ́ pè wọlé kẹ́ bá kí àwọn èèyàn yín. Kẹ́ kí wọn, kẹ́ ṣe ìkíni náà. Ojú òpó wa wà ṣíṣí lẹ̀ báyìí. Ẹ lè máa pè láti àsìkò yìí títí tí a máa parí ètò. 443-410-2427 nọ́mbà tẹ́ máa pè sínú 443-410-2427. ẹ̀yin tẹ́ wà ní outside America ẹ fi +1 sínú ẹ̀. Mọ́mí tiwa Aminat Òkúnnù mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́yá tòní rèé. Ó yá ìjọba. Òṣè ọmọdékùnrin yìí ayéfẹ́lẹ́ ẹ̀ṣẹ́. Mo ní lónìí ẹ lè pè wá wọlé sórí ètò kẹ́ kí àwọn èèyàn yín. Ọmọ yín lẹ́fẹ́ kí ni, ọkọ yín ni àbáyá yín, ìyá yín lẹ́fẹ́ kí àbí bàbá yín ni, bójú ọ̀rẹ́ yín, bójú àbá iṣẹ́ pọ̀. Ẹ lè pè wá wọlé o. Àyè kíní wà nílẹ̀ lọ́fẹ̀ẹ́ lónìí. Greetings Báyẹ̀wù, mo rí yín o, ẹ kú àbọ̀. Ọlájíire Adéwálé Saheed, mo rẹ́yìn náà, ẹ kú àbọ̀. Ẹ pè wá sórí aago 443-410-2427. Kẹ́ bá wa kí àwọn èèyàn yín kú ọdún ẹyin. Kẹ́fì kí ni ránṣẹ́.
ẹ kí àwọn èèyàn yín pé wọ́n kú ọdún. Ìpè kan ló ń wọlé yẹn o, ìpè kan ló ń wọlé. Ẹ mọ̀ káàsán o. Ẹ káàsán o. Ṣàlàáfíà lẹ́wà o. A dúpẹ́ Merry Christmas. Merry Christmas, same to you. Ẹ dákun, ta ló bá wa sọ̀rọ̀ láti ìlú wo lẹ sì ti bá wa sọ̀rọ̀? Orúkọ mi ni Ruth Ọláìdé, mo ń pè láti Baltimore ní Maryland níbí. Ẹ mọ̀ ṣeun o, ẹ kú àlàjá ọdún yìí o. Jẹ́ láwọn èèyàn wa tẹ́ fẹ́ kí, ẹ láwọn èèyàn tẹ́ fẹ́ kí, ẹ bá wa kí wọn. I want to first of all greet Dayo Agbola radio station. Àgbàdùn yín gan ni o. Ẹ ṣé gan ni o, a dúpẹ́. Olúwa máa fún yín ṣe o. Àmín o. Ilé-iṣẹ́ yín ò ní jóná o. Àmín. A máa sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àmín lórúkọ Jésù, ẹ ṣeun ẹ kú ọdún. Mo fẹ́ kí gbogbo àwọn ènìyàn mi ní Nàìjíríà. Èyá. Gbogbo àwọn parents wa, àwọn uncle, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn daughters and sons. Tán wà Nàìjíríà. Tán wà ní Nàìjíríà, mo fẹ́ kí wọn á kú ọdún o. Èyá. Bákan náà àwọn èèyàn mi ní bíbá ẹ̀ ọ̀nà mi. Ọ̀nà mi. Mo fẹ́ kí Sunday. Akíṣọlá. Sunday Akíṣọlá. Adéọlá. Akíṣọlá. Alẹ́gẹ́sẹ̀ Rifat. Adéṣọlá. Akíṣọlá. Ayọ̀mídé Akíṣọlá. Anjọlá Olúwa. Òkèṣọlá. Ajayi Olúwa Òkèṣọlá. Anjọrọ̀ Olúwa Òkèṣọlá. Àyànfẹ́ Olúwa Agboola. Ìgbàlà Olúwa Agboola. Gbogbo mẹ́mbà CAC Salvation member. Gbogbo mẹ́mbà CAC Salvation member. Gbogbo CAC Salvation member. Salvation member. Bá mi kí wọn. Wọ́n ní ká máa kí yín o. Bàbá wa kí bàbá wa nínú Olúwa. Wọ́n ní ká kí bàbá wa nínú Olúwa. Pásítọ̀ Ezekiel Ìlúfóyè. Pásítọ̀ Ezekiel Ọláwálé Ìlúfóyè. Àti mọ́mí wa nínú Olúwa. Wọ́n láti mọ́mí wa ojú Olúwa. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá. Wọ́n tún láwọn kí àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá o. Ẹ bá mi kí gbogbo wọn. Wọ́n ní gbogbo wọn làwọn kí. Àmín. Ẹ ṣeun. Ẹ ṣeun ó dàbọ̀. Ẹ ṣeun o mọ́mí wa Ruth Ọláìdé. Ẹ ṣeun. Wọ́n ní ká bá wọn kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, wọ́n dárúkọ yẹn, wọ́n torúkọ yẹn ó lọ rẹ́rẹ́rẹ́. Ọlábọ̀dé Ezekiel, mo rí yín bá ṣe ń wọlé o. Rebecca Lọ́púdáwólò, ẹ kú àbọ̀. Ọláìdé bòní, mo kí yín ẹ kú àbọ̀. Tìmọ̀ Olúpọ̀nà, ẹ kú àbọ̀. Fúnmilọ́lá Adétúndìmú, ẹ kú àbọ̀. Wọ́n ní Merry Christmas, Santa Presenter, ẹ ṣé. Ọlájírè Adéwálé Saheed, ẹ ṣé. Àní lónìí ẹ láǹfààní láti pè sórí ètò kẹ́ kí àwọn èèyàn yín. Ẹ ní àǹfààní láti pè sórí ètò. Nọ́mbà wa tẹ́ ẹ máa pè sí náà ní 443-410-2427 443-410-2427. Ẹ lè kí gbogbo àwọn èèyàn tẹ́ ẹ fẹ́. Àyè wà, ẹ wọlé sórí ètò. Dídí ń báyẹ̀ wù ú. Wọ́n ní Merry Christmas to you, bàbá kérésì, ẹ ṣé àdúpẹ́. Wọ́n ní help me wish my children Merry Christmas. Ẹ̀yin ọmọ Dídí ń báyẹ̀ wù ú, mo kí yín o. Nancy báyẹ̀ wù ú, mo kí yín. Wọ́n ní kí yín. Wọ́n ní Merry Christmas. Ayọ̀mídé báyẹ̀ wù ú, wọ́n ní Merry Christmas o. David báyẹ̀ wù ú, wọ́n ní Merry Christmas. Wọ́n wá ní kí n sọ fún yín pé dádì nífẹ̀ẹ́ yín. Ẹ̀rí báwọn látọ̀dọ̀ Dídí báyẹ̀ wù ú. Ẹ̀yin èèyàn tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ láǹfààní láti kí ọmọ yín, kí ará ilé yín, kí ọ̀rẹ́ yín, kódà ọ̀tá yín gan. Merry Christmas.
Christmas special ní ètò tòní láti Dayo Agboola rédíò TV. Ẹ jẹ́ n sáré wọ yàrá àkéde kó tó di pé ọjọ́ ń lọ. Ká sáré gbọ́ ohun tó ń ṣe ní yàrá àkéde. Ẹ ṣé Ọláyínká. Ẹ jẹ́ sáré gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní yàrá àkéde. Yẹ́sìkẹ́. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí. Dayo Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayo Agboola ní Dayo Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayo Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń bọ̀ lọ́dún ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agboola bàbá ló ń ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agboola rédíò TV Baltimore Maryland ayẹsẹ l'Amẹ́ríkà. Rédíò TV Dayo Agboola gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production bàbá ló ń ta studio ìsìfẹ́. For sound and quality production bàbá ló ń ta studio ìsìfẹ́. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Bàbá ló ń ta digital studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Bàbá ló ń ta production, the ultimate in audio visual. For sound and quality production bàbá ló ń ta studio ìsìfẹ́. Dayo Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Bàbá ló ń ta Dayo Agboola Radio TV, Sami Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Bàbá ló ń ta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún ládùúgbò lórí ọjà kájẹ́ bùkájẹ́ láti polówó ọjà tàbí ohun ẹ̀wẹ̀ Dayo Agboola.
ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Onídàárí Agbọ́lá rédíò TV láwà lónìí padà kérésì ló wá sórí ètò lónìí o Olúwatóyìn Àdìsá mọ́mí ti àyà oge ẹ̀mọ̀kú àbọ̀ wọ́n ní Merry Christmas àwọn bàbá ló ń ta Ọlásùnkànmí Àríyìíbí mọ́níjà abẹ́ jẹ́jẹ́ àwọn màkà spicy mórí yín o ẹ̀kú àbọ̀ Merry Christmas and Happy New Year in advance. Mo ní lórí ètò lónìí aláǹfààní pé ká pé àwọn èèyàn yín wọlé níbikíbi tí wọ́n bá wà. Mọ́mí wa wọ́n ní your car was delivered by UPS. Káwọn tó deliver yẹn ó ti jákùn ó ti sá lọ sí White House. Mọ̀lú tẹ ní kí UPS bá deliver yẹn ó ti jákùn ó ti sá lọ sí White House. Ẹ bá wa sẹ́ǹdì mí mọ́mí wa Olúwatóyìn Àdìsá. Mo ní aláǹfààní láti pè sórí ètò lónìí kí àwọn èèyàn yín tẹ́ fẹ́ kí bóyá ọmọ yín ni o bóyá ọkọ ni o bóyá ìyàwó ni bóyá àbúrò bóyá ẹ̀gbọ́n bóyá kóhùn ẹ pè wá sórí 443-410-2427 nọ́mbà tẹ́ máa pè wá sí nìyẹn 443-410-2427 wọ́n ní bí adìsọ́dáṣọ́ mi tó a máa rí mú tó bá jẹ́ White House lówó a máa rí ó ga ó kọjá rè kíáfù ẹ kú àbọ̀ orin eléyìí ẹ máa gbádùn ẹ̀ Pastor Fẹ́mi Fẹ́ńdà ló ṣe ẹyin. Nọ́mbà tí ẹ lè pè wá sí tó bá yẹ pé outside America lẹ́wà every +1 síwájú ẹ̀ 443-410-2427 443-410-2427 ẹ kí àwọn èèyàn yín káàkiri àgbáláyé gbogbo ibi tó ti ń gbọ́ wa Ọlálékan Aláyùbá mórí yín o òyìnbó olórin Ọlálékan Aláyùbá àwọn bàbá ló ń tábò oníṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò mo ní ẹ má gbàgbé o tó bá di January 12 ọjọ́ kejìlá oṣù January ọdún 2019 ògbóǹtagìrì olégbé òṣèré ni Òkúnnù tí ogun á mọ̀ sí Wálé Akóredé a máa gbà á lálejò a máa ṣe ṣóò fún níjọ́ Sátọ̀dé ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2019 olórin wájú náà ni Ọlálékan Aláyùbá o Yèyélé-Kùtè His Royal Highness Ọlálékan Aláyùbá àwọn olórin tó máa wá níjọ́ náà ẹyẹ yẹn wá mo ní ẹ pè sórí nọ́mbà yìí 443-410-2427 kẹ́ ẹ lè kí àwọn èèyàn yín káàkiri àgbáláyé kò síbi tí ọwọ́ rédíò wa ò talẹ̀ dé o káàkiri àgbáláyé ni ẹ fẹ́ kí àwọn tó wà ní China ẹ lè fi kí wọn bójá àwọn Japan ní prampan tata yes ibikíbi tẹ́ bá fẹ́ pé àwọn èèyàn ẹ pè wá sórí ètò wọ́n máa gbọ́ yín live and direct outside America every +1 sí ajẹ́ +1 443-410-2427 443-410-2427 direct ni ojú òpó yẹn ò lè bí sí àti tó wáyé pé kọ́ọ̀lù tí mo rí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun mo rí yín bẹ̀yẹn wọlé Adéṣọlá Àjọbọ ẹ kú àbọ̀ Merry Christmas gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá Merry Christmas yìí. Ètò mi Fibian Innocent mo rí yín o ẹ kú àbọ̀ ẹ wò ó a ní àwọn ìbéèrè mélòó kan tá a fẹ́ jù síta àwọn tó bá lè dá ìbéèrè yìí dáadáa ó ní ẹ̀bùn tá a máa fún wọn ẹni tá a ní kó pè wá níjẹta wọ́n pè wọ́n rẹ́bùn gbà o a ní àwọn ìbéèrè mélòó kan tá a máa fi síta ẹ tó bá lè dárúkọ tó bá lè sọ àwọn ánsà yìí yóò rí ẹ̀bùn gbà yẹn skẹ́.
Elijah Kumuyi mo rí yín o ẹ kú àbọ̀ Elijah Kumuyi ṣàlàáfíà lẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò wa bẹ́ẹ̀ ni ṣọwọ́ yára ilé yìí láti Dayo Agboola rédíò TV yéé. Ọlálékan Aláyùbá àforífẹ́ tó ti wọlé lórí Dayo Agboola ẹ̀kú àbọ̀ Kànmí Samsúyì àwo Buhari ẹ̀mọ̀ kú àbọ̀ mo rí yín o mo ní ẹlẹ́ pè sórí ètò wa lórí 443-410-2427 bóyá ẹ fẹ́ kí ará ilé yín ni ẹ bá wa pè lórí ètò ẹ kí àwọn èèyàn yín kú àlàjẹ́ ọdún ẹ kí àwọn èèyàn yín ọpẹ́ náà ni fún Olúwa tó dá wa sí lásìkò yìí àárò fáyọ̀mọ́ ayọ̀pẹ́ ló kù ọpẹ́ kí là ń wá bọ́ lọ́rùn ọpẹ́ náà ni appreciation Ọlálékan Aláyùbá ẹ kú àbọ̀ Merry Christmas to everybody ibikíbi tẹ́ ẹ bá wà Merry Christmas Merry Christmas ibikíbi tẹ́ ẹ bá wà Merry Christmas ibikíbi tẹ́ ẹ bá wà ọpẹ́ là mú wá Pastor Fender ló ń já gìtá yẹn ẹ̀ ń gbọ́ gìtá lọ́tún lọ́sì that is Pastor Fender ló sa wọnú rẹ lọ. Orin ọpẹ́ kan ni mo fẹ́ wá sí o orin ọpẹ́ látọ̀dọ̀ Abel Dòsùnmú ọmọ ìyá Jésù Abel Dòsùnmú orin ọpẹ́ yẹn rèé. Ọpẹ́ ló yẹ ká máa dú láti January di àsìkò yìí. Alẹ́ láǹfààní láti pè wọlé kí àwọn èèyàn yín káàkiri àgbáláyé ibikíbi tí àwọn èèyàn yín bá wà ẹ lè kí wọn. Abel ọmọ Dòsùnmú rèé ó ní ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn mo bọ́ lọ́wọ́ ayé mo bọ́ lọ́wọ́ èṣù mo bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Dayo Agboola rédíò TV náà lẹ́wà ibẹ̀ láti ń ju orin aládùúdùn láti ń jù sóde ibẹ̀ láti ń ṣètò tó gbọ́ngàn kí á kọjá lè kí á fò. Ìka fìdá ńlá ni ṣùgbọ́n orí ẹyẹ ni yóò pẹyẹ orí ẹyẹ ni yóò pẹyẹ. níwọ̀n táwọn àparò bíi káfíńtà láni o. bá ti kó ráwọ̀ mi ọ̀hún bá ti dà sí omi bá ti kú wá lálákọ̀ọ́rí ọmọ ti lọ. Ọlọ́run ni yóò jẹ́ o ẹ wá bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ òṣò àti àjẹ́ o. Ẹ bá mi dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ alárùkà o àdàbí inú ẹni. Mọ́mì wa Olúfúnkẹ́ Bánkọ́lé ẹ kú àbọ̀ sórí ètò wa o ṣàlàáfíà lẹ́wà yẹ́sìkẹ́ ẹ wò ó Ṣówónyẹ́lẹ́tò tó ń lọ tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ láti Dayo Agboola rédíò TV Merry Christmas mo nílò ní àyè wà fún yín láti pe ẹnikẹ́ni lórí ètò láti kí wọn kẹ́ ẹ send greetings yín sí wọn greetings máa wá lọ bẹ́ẹ̀ ni bó bá ṣe ń wò ó everyday ló máa wà ń bẹ̀
nọ́mbà tẹ́ máa pèsè náà ní 443-410-2427 443-410-2427 gbóhùn sókè náà ń bọ̀. Mo ti bọ́ lọ́wọ́ ayé, mo bọ́ lọ́wọ́ òṣó, mo bọ́ lọ́wọ́ àjẹ́, mo bọ́ lọ́wọ́ ẹlẹ́bọ lóògùn. Ijó lókùn tẹ́mi ó máa jó, ẹ̀rín lókùn tẹ́mi ó máa rín. Torí pé bàbá dà mí láre láti January sí di àsìkò yìí. Ó yá. Bàbá mi. Ebẹ̀rẹ̀ ọmọdé sùmúrè mega 99. Ọba ti run ní, ọba ti run lé. Olúwa ṣe orí mi ní ọgbà àbọ̀dì, ọlọ́run ní òjẹ́ ìjẹ́ sí. Kò jẹ́ káyé bá tèmi jẹ́jẹ́jẹ́jẹ́ tọmọtọmọ o. Mo dúpẹ́ bàbá, mo dúpẹ́ ọmọ. Jẹ́ káyé yẹ̀yẹ́ mi o. Mo máa yọ ní bàbá mi, mo dúpẹ́ bàbá, mo dúpẹ́ ọmọ. Elizabeth Johnson. Elizabeth Johnson mo rí yín o, ẹ kú àbọ̀. Ẹ ṣìnà o, orí ètò Ṣọ́wọ́nyá náà ni Christmas special lápẹ́lẹ́ yìí. Ṣọ́wọ́nyá Christmas special. Eléyìí la fi ń kí gbogbo yín kú ọdún ẹyin. Kí la fẹ́ ṣe náà ju pé ká kí yín. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin òwòrán wa. Tí ẹ bá ń pè ẹnikẹ́ni káàkiri àgbáláyé, kẹ́ ẹ kí wọn lórí ètò. Ẹ pèsè 443-410-2427. Ẹ pè wá sórí ètò ká bá yín kí àwọn èèyàn yín. Yes kẹ́. Bó ní bẹ́ẹ̀ ṣe wọlé, let's go. Ó ti dojú ẹ̀. Ó ti ń ga. Ó ń sàlọ̀ sókè. Ẹ̀gbọ́n kí ló yẹ mí náà? Ìlàbàdà kérésì fẹ́ sí. Ìlàbàdà kérésì fẹ́ sí o. Ṣé mo wá títọ́ títọ́ mo wá tọpẹ́tọpẹ́ mo wá tayọ̀tayọ̀ síwájú rẹ̀ lé ní gbọ́ngbẹ́ mi. Àwọn kan tilẹ̀ sọ ẹ wo wọ́n là lálejò lórí ètò. Wọ́n ní ebi evangelist Aramide Àyìnà. Tìmí Òṣìkọ́yà sísà tẹ̀lé mi wọ́n lọ́wọ́ àràǹdì o. Bàbá wa Olúbóyọ̀ Bámidélé pàṣẹ Olúbóyọ̀ Bámidélé láti wọ́pọ̀mù nìbàdàn mórí yín o. Ẹ kú àbọ̀. Ẹ jẹ́ ká fojú kàlejò wa o. Mega 99 òun ló gbálẹ̀ fún wa. Wọ́n ní a ní àlejò kan lórí ètò lónìí. Lady Evangelist Aramide Àyìnà. Wọ́n wọlé sásìkò kérésìmesì yìí. Ó dẹ̀ tí wọ́n sáré ṣe é lò sí àwọn èèyàn wa. Ó ń bọ̀ ẹdún kan. Bẹ́ẹ̀ ṣe ń jójó yẹn lọ ẹ máa jó lọ o, ẹ máa jó lọ, ẹ gbọ́dọ̀ stop ẹ̀. Ẹ gbọ́ stop ẹ̀, ó máa kọjá àbíkẹ́kù lónìí. Ní ayé Jésù fóore tó ṣe wò nínú ayé.
jẹ́ ń kúkú ọmọ sí i ó jẹ́ ń fa arágbá rẹ̀ ta lọ pẹ́ yẹsẹ̀ bàbá lọ pẹ́ yẹ ọlọ́run ìwọ lọ pẹ́. mo ní àní àlejò lórí ètò lónìí bàbá lọ pẹ́ yẹ. ẹ má bínú pé a ò sọ fún yín pàlejò ń bọ̀ ẹ jókòó. torí pé ó dá mi sí tẹ́tẹ́ bí tara ọ̀rẹ́. àwọn àlejò wa tá a ní lónìí lẹ́ẹ̀rín yẹn o. Alright. Mega 99. Ọlọ́pẹ́ lọ́lọ́run dá mi oníjó aláyọ̀ olóríire lọ́lọ́run dá mi lónìí díyọ̀ kó o nílẹ̀ ayọ̀ ọlábí mo rí yín o. Fúnmilọ́lá Adétúndìmú láti Canada àbí láti Dublin ẹni ẹ̀ ń pè I'm calling but it says no number cannot be reached irọ́ ẹ̀ tún try ẹ̀ every +1 síwájú ẹ̀ +1 443 410 2427 +1 443 410 2427 ẹ̀dán wò ó máa wọlé ẹ̀jẹ̀ òsáré ṣe é lò sí àlejò wa tán wọlé ẹ káàsán máa o ẹgbẹ́ bá mú headphone yẹn o tàbí ń bẹ̀ ń bẹ̀ microphone yẹn kọ́ èèyà ẹ má bínú wọ́n máa gbọ́ yín bẹ́ẹ̀ náà wọ́n máa gbọ́ yín náà ó dùn mí pé n ò sẹ́ẹ̀tì kámẹ́rà lẹ̀ dáadáa fún èèyàn méjì ayin àgbẹ̀dá náà ni àgbẹ̀dá náà ni. Merry Christmas wọ́n lè gé ma ẹ pẹ̀lẹ́ wà ṣáláàfíà lẹ́wà. a kú ọjọ́ a kú ìyẹ̀dúró ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ o. àmín. Màá fi àsìkò yìí sọ wípé ọdún yìí o ọdún ayọ̀ ni ọdún yìí o ọdún ayọ̀ ni àbòyún ilé abítibitì rẹ o ọdún yìí o ọdún ayọ̀ ni àwọn àgbà ń kọ́ wá tọwọ́ àlàbòsùn ọdún yìí o ọdún ayọ̀ ni ọdún yìí o ọdún ayọ̀ ni ọdún yìí o ọdún ayọ̀ ni yes. Máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú mi wá ibi lọ́jọ́ tèmi. Ṣé bàbá mi ẹ kú àlejò mi. Olúwa ṣeun Olúwa ṣeun dúpẹ́. Olúwa ṣeun. Kí n máa fi ẹsẹ̀ ní Yorùbá ní èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ méjèèjì tẹ́lẹ̀. Ọmọ Ìjẹ̀ṣà ni mí. Ìjẹ̀ṣà òrídìí ìsáná inú ilé lẹ́rú àwa tí múná lọ sọ́kọ̀. Múná roko yẹ́sìkẹ́. Mi kì í máa bá mi kọ́ Ilé Ifẹ̀ láti á o gbogbo Ìjẹ̀ṣà. Ó dójú ẹ̀ lónìí. Ilé Ifẹ̀ láti á o gbogbo Ìjẹ̀ṣà. Bákan náà ló tún sọ wípé ọmọ rántí ilé o ọmọ rántí ilé bá a pẹ́ lájò kò pé ká gbàgbé lé. Ilé làbọ̀ sí mi ọkọ̀ ọmọ rántí ilé. Gbogbo Ìjẹ̀ṣà níbẹ̀ ikú ilé o. Ayin ikú ilé o yín Ìjẹ̀ṣà. A kú ọdún a kú ìyèdún o. Ayin o. Ẹ̀mí rí a ṣe púpọ̀ rẹ o. Àmì àṣẹ. Bákan náà a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àsìkò yìí kí pírẹ́sídẹ́ǹtì wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá. A mọ̀ pé ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa náà a ti mísì ní o. Ẹ̀ẹ́dẹ̀ bá wa láyé àtàlàáfíà o. Àmín. Bákan náà ìyàwó wọn Sista Tọ́lá Akínyìn o lórí láàfin. Yes. Ẹ ṣeun gan-an ni o. Ẹ ṣeun. Adélébáre o. Àrìnàkórè àkòyábí bàbá ríà àlùkò Abraham Akin ikú àbọ̀ sórí ètò bàbá mẹ́rin láti Iléṣà ikú àbọ̀ ìpẹ̀lẹ́sà òyìnbó olórin Abiola Charles I can see you welcome God bless you Mercy Nandi Gbénga Ṣówùmí àbúrò mi kan báyìí ọmọ Ìgbò tó lọ fẹ́ Yorùbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò bó o ní. Ìdòwú Skilachi my able MC bó o ní I can see you Ìdòwú Skilachi Káyọ̀dé Ọlábọ̀dé Quadri bàbá David múlẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa bóyá jẹ́ nìyẹn ẹ wo àlejò wa tó wà yìí àníyàn lọ bẹ́ẹ̀ láì ṣe pé a béèrè lọ́wọ́ wọn ṣe rí kinní mọ̀ ẹ wọ bí ìgbà yẹn bá wọ gíláṣìsì kí n wà lápá ọ̀tún kélé wà lápá òsì
ẹ wọlé ilé ayò ẹgbẹ́ báwọn ẹ wá sọ̀rọ̀ sí ẹ wá jẹ́ náà kọ́dọ̀rọ̀ kórè ẹ sọ̀rọ̀ sí kágbọ́. ọ̀dà. mo lérò pé ẹ̀ ń gbọ́ mi nílé. ó yẹ kó máa dún báwọn. ó dẹ̀ kó ń dún jáde. ṣé ẹ ti ń gbọ́ mi. jẹun kò transmitter rẹ̀. all right ṣe rí bó ṣe wá yìí àní fi wọ́n lẹ̀kan lọ bẹ́ẹ̀ àwọn àbí wọ́n láwọn ìbéèrè lóríṣiríṣi ẹni tó ní kan lẹ́mọ̀ wò pé àṣọlórin nìyá ni gbogbo yẹn lè máa mọ̀ lónìí gbogbo yẹn lè máa mọ̀ lónìí o Mercy Gbénga Ṣówùmí wọ́n ní bọ̀dà Christmas live with Dayo Agboola Radio TV bẹ́ẹ̀ ni o bàbá kérésì ó wá sórí ètò lónìí Fúnmilọ́lá Adétúndìmú wọ́n ní can you check it out it's not going through ó gbúdọ̀ go through ẹ jẹ́ kí n pè ká ẹ gbọ́ ká ẹ lè mọ̀ pé nọ́mbà tó ń lọ ni tẹ́ bá ní fi 1 sí ẹ bá fi Amẹ́ríkà ẹ fi +1 síwájú ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi ó pè fún yín ká ẹ lè mọ̀ pé ó lọ 43-410-2427 tẹ́ bá ní pé bẹ́ẹ̀ yẹn ó gbúdọ̀ wọlé ni tí ò bá sí nǹkan tó bóyá ti ní blockage lórí line yín ó gbúdọ̀ wọlé ni so bẹ́ẹ̀ tẹ́ bá ń pè láti òkè òkun ẹ fi 1 sí olódùn yẹn ó wọlé àdìgbàpè lórí ẹ̀ lónìí àdìgbàpè lórí ẹ̀ lónìí òun ló wọlé yẹn so ẹdánwò ó wà ní ṣíṣílẹ̀ ojú òpó yẹn wà ní ṣíṣílẹ̀ 443-410-2427 bẹ́ẹ̀ni so ẹ yẹ̀ wò Abbey Àjàdí Ràúfù mórí yín o ìlẹ́ ọba mi yan yín bàbá kérésì kú iṣẹ́ o olúwa yóò pín wa lérè tó dára àmín Abbey Àjàdí Ràúfù ayé ní market ayé lọ́jà mo kí yín o Obiozo Obike mo kẹ́yìn náà Fúnmilọ́lá Adétúndìmú ó ní 443-410-2427 yes ẹ̀dánwò ó gbúdọ̀ lọ àbí kóòdù lẹ́yìn máa ń pe Nàìjíríà láti Dublin ẹ wá kóòdù yẹn ní FCC alright ẹ jẹ́ sáré kọlu agbami kásáré béèrè lọ́wọ́ àlejò wa torí àlọ́jọ́ púpọ̀ àlọ́jọ́ musolókun Dixon Kóredé mọ́láyìn náà mo rí bí a ṣe ń wọlé ẹ kú àbọ̀. ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó pé gidi náà ẹgbẹ̀ jẹni ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó pé gidi náà ẹgbẹ̀ jẹni ẹni tá a fẹ́ ṣe lórí tí ó dúpẹ́ bí ọlọ́jà tó ní ilẹ̀ rù dání. a máa ṣe pápá la máa ṣe bí aṣọ bàbá aṣọ náà mọ́mí ìwà ẹ̀dẹ́kun wọ́n ní kí ẹ lè sọ gbogbo orúkọ yín fún àwọn èèyàn tó ń wò yín nílé. orúkọ tèmi ni Arámidé Àìná ọmọ Òṣùkọ̀yà ọmọ bíbí ìlú Ìmẹ̀sí Ilé tí mo kalẹ̀ sí ìlú Maryland. ọmọ Òṣùkọ̀yà bí. bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀gbọ́n mi ni Tẹ̀lémitìmí Òṣùkọ̀yà. wọ́n lórúkọ ẹ̀gbọ́n àwọn ni Tẹ̀lémitìmí Òṣùkọ̀yà ẹ ti máa ń gbọ́ ẹni tó ń kọrin Tẹ̀lémitìmí Òṣùkọ̀yà ẹ̀gbọ́n wọn ni so àwọn náà ń kọrin ó dà pé orin lálẹ̀ nínú fámìlì yín nù. olórin ni èmi náà. olórin lẹ́yìn náà ló bá yí kọrin ẹ̀ mo mọ̀ pé olórin ni yín bẹ́ẹ̀ ni mo gbọ́ ni yẹn. lọ́wọ́lọ́wọ́ a ní àwọn kan tí a pò pọ̀ tí ó ń jà lọ́wọ́lọ́wọ́ tí a pè ní the gratitude of heart. ọpẹ́ náà ni ọkàn ìmoore. ó já sọpẹ́ náà ni olẹ́gbọ́n yẹn o wọ́n náà láwọn nǹkan kan tó pọ̀ pọ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń pè ní ọkàn ìmoore gratitude heart ẹ dákun ṣe lè sọ ẹbí tẹ́ ti wá ìlú tẹ́ ti wá àti ìpínlẹ̀ àti orílẹ̀-èdè tó jẹ́. mo ti sọ ìlú tí mo ti wá ọmọ bíbí ìlú Ìmẹ̀sí Ilé ọmọ Òbòkun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Òbòkun nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀-èdè Nàìjíríà. orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀dà wọ́n ní wá béèrè pé ẹ tó bí ọmọ ọdún mélòó máa o. lágbára Ọlọ́run ogún méjì àti dájì. wọ́n ní ogún méjì àti dájì làwọn olẹ́gbọ́n yẹn o ẹ̀yin tẹ́ bá ń béèrè ọjọ́ bí wọn wọ́n ní sẹ́lẹ̀ sọ díẹ̀ lára àwọn iléèwé tẹ́ ti lọ mà. díẹ̀ ni o àní ẹ sọ bí 100 o. mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Ìmẹ̀sí Ilé. nílùú Ìmẹ̀sí Ilé. mo dẹ̀ tún lọ sí iléèwé ní ìlú Èkó. nílùú Èkó. bákan náà mo lọ iléèwé ní ìlú Amẹ́ríkà. ìlú Amẹ́ríkà náà ẹ gbọ́ nǹkan báwọn ẹ pé amú wẹ́rẹ́wẹ́rẹ́ kó lè mọ́ sá lọ torí pé ó yẹ ká ti sá kúrò lórí ètò wọ́n ní kábẹ̀ lọ́wọ́ yín pé bóò lẹ ṣe bẹ̀rẹ̀ kíkọrin àti iṣẹ́ tẹ́ ẹ dáwọ́lé gan tẹ́ ẹ ń ṣe báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀.
Ọlọ́run ló máa ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan àwa kan máa gbìyànjú ni a bẹ̀rẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ orin inú akọrin ni mo wà nínú ìjọ Methodist Church. Gbogbo àwọn olórin wọn tá à ń wá bí inú akọrin náà ti ń bẹ̀rẹ̀. Ní ìlú Ìmẹ̀sílẹ̀. Kọ́ọ̀lù kan wọlé o ẹ jẹ́ ká wo ẹni tó pè wọlé ẹ dákun ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù yẹn. Ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ hello 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 ṣé mi ò sí gbé báyìí náà hello ó dé ẹjẹ́ ò bóyá mo lè pẹ́ ní padà Maryland bí náà nìyẹn. Ó dá o ẹni tó pè wá lẹ́ẹ̀kan ẹjọ́ ẹni tó pè wá padà ẹ má bínú o n ò tí ì mọ́wọ́ fóònù yẹn ni o ẹ tún wá pè yes ẹ tún wá pè sórí ètò ẹjọ́ ẹ má bínú. Orin yìí ìgbà tẹ́mi tiẹ̀ wà nínú ilé ìjọsìn yìí tí n bá ti gbé microphone tí mò ń kọrin. Tẹ́ ń kọrin. Mo kọ́kọ́ máa dáṣà kan máa ní ohùn mi ò dókè. Ó túbọ̀ sí pé mo máa ń tijú pé mo máa ń tijú nígbà yẹn ṣùgbọ́n ẹ̀ tijú mọ́ báyìí o. Ọlọ́run máa ṣiṣẹ́ tí n bá ti gbé gbóhùngbóhùn tí mo gbé sẹ́nu. Bẹ́ẹ̀ni. Àwọn tí ò fẹ́ lọ ilé ìjọsìn tó bá ti gbóhùn pa Alámídé Alámídé ló ń kọrin yẹn. Káwọn ará ewo. Wọ́n bọ́jú wọ́n bọ́ ẹsẹ̀ wọn máa bọ̀ nílé ìjọsìn. Ńlá dìbẹ̀ tí wàá kéré nù o. Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo tún wá dàgbọ́n mi ẹ̀gbọ́n mi ti ń kọrin mò ń bá wọn jáde á lọ kọrin. Kí ni dandan ni kémi náà kọrin ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé ìṣe ẹ̀ dé àwọn bíi méjì mẹ́ta kan lè wò wọ́n ní bí àwòkọ́ṣe tó jẹ́ wípé ẹ̀gbọ́n mi fúnra ẹ̀. Ẹ̀gbọ́n yín àkọ́kọ́. Bẹ́ẹ̀ni bákan náà màmá wa Bọ́lá rẹ̀. Màmá Bọ́lá rẹ̀ owó ní dáfẹ́ jọra. Sísítà mi Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí. Bákan náà bàbá wa nínú Olúwa Ṣọlá Rótìmí. Bàbá Ṣọlá Rótìmí. Ẹnìkan náà tó jẹ́ wípé ó ràn mí lọ́wọ́ gan-an bàbá wa Kingsley Ògúndé. Kingsley Ògúndé. Gbogbo yín pátápátá tí mo kí pátápátá kí Ọlọ́run kó túbọ̀ máa bá mi lọ́ra ẹ̀mí yín. Àmín àmín. Iṣẹ́ tọ́lọ́run ń gbé ṣe nínú ayé ní kó túbọ̀ máa gbèrú sí. Àmín. Inú mi dùn gan-an nígbà tí mo bẹ̀rẹ̀ àkórí àkọ́kọ́ tó dàbí ìgbà tó fi ẹran jẹ ráìsì. Ẹ̀bẹ̀ ẹran jẹ kọ́. Ìgbà mo gbé kejì náà ó dàbí àlá ni. Bí èmi náà ṣe di ẹni tí ó ń kọrin nìyẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Aláwùrà bíi pé ó dáa fáwọn tòṣíwájú. Yóò dà fẹ́yìn náà. Ẹ ṣeun wọ́n mi wá. Ẹ ṣeun. Yes ọlọ́gbọ́n yẹn o wọ́n láwọn bẹ̀rẹ̀ ní chọ́ọ̀chì àwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ̀gbọ́n àwọn Tìmí Òṣìkọ̀yà àbí àṣemùgbà wọ́n láwọn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ̀gbọ́n àwọn ibẹ̀ làwọn tẹ̀ tún ti ní courage láti kọrin wọ́n lè ti ṣe àwọn àwo àpèrè bẹ́ẹ̀ à ń bọ̀ lórí àwọn àwo tán ti ṣe mọ́mí wa wọ́n ní á béèrè pé ẹ̀jẹ̀ ló sọ ìbéèrè yẹn torí wọ́n ní ká béèrè pé ta ni ọ̀gá tó kọ yín níṣẹ́ orin. Ọlọ́run lọ̀gá mi o. Ọlọ́run lọ̀gá wa. Ọlọ́run lọ̀gá mi. Àkọ́kọ́ tí mo máa wọ stúdíò nígbà yẹn stúdíò tí mo wọ̀ ẹ̀gbọ́n mi tí mo ń sọ bàbá mi nínú Olúwa Kingsley Ògúndé. Kingsley Ògúndé. Ó lélẹ̀ òní wàhálà ó ní ẹjọ́ máa kọrin sórí ìyá. Bí mo dẹ̀ ṣe gbé orin náà nìyẹn mo dẹ̀ kọ́ ó dẹ̀ dàbí pé mo ti dàbí òun náà ni Jésù. ó dífá pé mi ò ìgbà tí mo lọ sí rìhásà rẹpẹtẹ kí n tó kọrin. Wọ́n dẹ̀ tún sọ pé gbogbo orin tí mo kọ kò sí àmúlùmọ́lá. Kò sí àmúlùmọ́lá bẹ́ẹ̀ authentic ni authentic lẹ́fà jáde. Èmi ni mo gbé orin yẹn Ọlọ́run ló ṣe tó gbé jáde. Ẹ ṣeun mọ́ mi wá. Fúnmilọ́lá Adétúndìmú wọ́n ní ẹ bá mi kí Adékúnlé Adédèjì for his birthday and all my family Merry Christmas. A kí Adékúnlé Adédèjì o a kí kú ọjọ́ ìbí rẹ̀ tó ń ṣe lónìí a dẹ̀ kí àwọn ẹbí ìyá wa Fúnmilọ́lá Adétúndìmú ẹ wo ẹ gbìyànjú kẹ́ pè wá lórí ètò ẹ lè fẹnu ara yín kí wọn ó dàgbẹ́ yẹn tó máa múlẹ̀ dáadáa wọ́n á mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń kí wọn ẹ pè wá sórí ètò tẹ́ bá ń gbọ́ wa yes mọ́mí wa wọ́n ní kábìlì lọ́wọ́ yín pé níbo lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí o. Mo ti sọ nínú ọ̀rọ̀ èrò ìlú Maryland nílùú Baltimore ní Maryland náà kalẹ̀ sí ibẹ̀ náà fi kalẹ̀ sí wọ́n ní àwo orin mélòó lẹ ti gbé ṣe báyìí. Lọ́lá Láwùrà bí mo ṣe méjì. Àwo méjì ṣe lè sọ tátù àwọn méjèèjì fún wa. Ọba ni Jésù ọba ni. Is king
ọba ni. ìkejì ni gratitude heart. gratitude ọkàn ìmoore. ṣe lè kọ díẹ̀ fún wa nínú ọkàn ìmoore yẹn torí pé lónìí báyìí àdúpẹ́ ni thanksgiving day la fi òní ṣe torí pé òní lọ́jọ́ kérésìmesì yìí. ọkàn ìmoore náà ni inú ẹ̀ náà ni ọdún yìí o ọdún ayọ̀ ni. ṣé ń gbọ́. ọdún yìí o ọdún ayọ̀ ni àbòyàn ilé abítibitì rẹ o ọdún yìí o ọdún ayọ̀ ni nǹkan àtọwọ́ àlàbòsùn ọdún yìí o ọdún ayọ̀ ni. olẹ́gbọ́n yẹn o ọdún yìí ọdún ayọ̀ ni àbòyàn ilé kó bìtìbìtìrẹ àgẹ̀ tí ò tí ì bí kókó wà àlàbòsùn ọdún yìí ọdún ayọ̀ ni. Wọ́n ní kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé iṣẹ́ mìíràn wo lẹ lè ṣe lẹ́yìn iṣẹ́ orin tẹ́ ń kọ́. Mo jẹ́ ẹni tí ó ń ṣe tó ń bá oníṣègùn la máa pè ní Yorùbá àbí àwọn tó máa ń fún èèyàn ní oògùn. Pharmacist àwọn apòògùn. Wọ́n ní medicine aid làwọn o páwọn tó máa ń fún èèyàn lóògùn lọ́sibítù iṣẹ́ táwọn tún ṣe nù lẹ́yìn pé kán tún kọrin. Ó dáa wọ́n wá ní ká bèrè lọ́wọ́ yín pé oúnjẹ wo lẹ̀yin fẹ́ràn jù o. Ìjẹ̀ṣà ò fẹ́ràn kàbí iyán ohun tó bá lè bí èkùrọ́ ẹ bá mi bù fún Ìjẹ̀ṣà jẹ́ iyán òun lèmi fẹ́ràn. ayé iyán àgbúrà iyán náà fẹ́ràn jù. iyán ni mo fẹ́ràn pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. ilé tí mo mọ̀ pé ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìjẹ̀ṣà lọ́wọ́lọ́wọ́ báyìí. tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. bó ṣe ń gún ló ń rò ló ń sọ. lọ́wọ́lọ́wọ́ báyìí níbi ìwúde. pẹ̀lẹ́ran àti ẹja tó ká. Jésù ó kọjá bìkẹ́. àwọn kọ̀ọ̀mọ́ àti kí lorúkọ ilé ìta máa ń ìgbín tó kàtà lọ́wọ́ tó kàtà mì. àti ẹni mọ̀ bàtà yóò gan. ẹgbọ́n bẹ́ẹ̀ wọ́n ní yín àtọbẹ̀ ẹ̀gúsí tó kàtà mì. Fúnmilọ́lá Adédèjì Adétúndìmú wọ́n ní I agree with you bẹ́ẹ̀ ni ẹ tún gbìyànjú ká ẹ pè wọlé ó máa wọlé mọ́mí wa rèé o kí mo porúkọ ilé ẹ̀kan náà Arámidé Àyìnà ọmọ Òṣìkọ̀yà ẹ má bínú ó pọ̀ lórí mi ni Jùmọ̀kẹ́ Adéwùmí àwọn bàbá ló ń tẹ́ láti Nàìjíríà ẹ kú àbọ̀ o Fúnmilọ́lá Adétúndìmú ó ní I'm eating it for Christmas dinner ìyẹn ló fẹ́ jẹ sùn lálẹ́ wo òkúra tóbi ó dáa mọ́mí wa wọ́n ní oúnjẹ wọlé láìkì rárá ṣe pé wọ́n á ń jẹ́ òwe mẹ́rin. nígbà tá a wà nílùú Ìjẹ̀ṣà nílùú Ìmẹ̀sílé tí wọ́n bá ti fẹ́ fìjà jọba ti ráhùn òbí wọn bá fẹ́ bá wọn fìyà jẹ wá ẹ̀bà ni àwọn lámà ní ká jẹ ó túmọ̀ sí pé ẹni tó bá ti ń jẹ̀bà ni ìyá ló ń jẹ̀bà lójú tiwa ẹni ìyá ló ń jẹ̀bà nígbà yẹn torí iyán òun ni gbogbo wa dìbò iyán ni jíjẹ ẹ̀bà yẹn tẹ̀yàn bá ti fún mi bí ìbàdàn kan fìyà jẹ mí ẹ̀bà máa ń gún mi lọ́fun. wọ́n lẹ́bà làwọn ò fẹ́ o pé ó máa ń gún àwọn lọ́fun pé ìyẹn yẹn ló máa ń lọ smoothly lọ́nà fún. Adéṣọ̀kẹ́ Babátúndé mo rí yín o Prophetess aláti ṣe ìyá àbíyè ìmúlẹ̀yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá náà sì lètò tó ń lọ lọ́wọ́ ẹ wò kó ló di pé mo tún máa kánlu kínní yẹn ẹ jẹ́ sáré ẹnìkan pè wọlé o ẹnìkan pè wọlé hello. Hello, ẹ káàsán o orí ètò lẹ Ṣọ́wọ́nyá lẹ wà o láti dàgbà Agbala Radio same to you o Merry Christmas ẹ jọ̀ọ́ ta ló ń bá wa sọ̀rọ̀ o. ọmọ Jésù ló ń sọ̀rọ̀ láti Maryland. èmi ọmọ Jésù náà rèé wájú yín o. ẹ ṣe kú ètò àtọ́jú o. ẹ ṣe gan ni o ọmọ Jésù láti Maryland ẹ ṣe ta ló fẹ́ ká bá yín kí o. mo fẹ́ fi àsìkò yìí kí àwọn èèyàn mi tí wọ́n wà ní Houston, Texas. Houston, Texas. Mr. Mrs. Adébísí. Mr. Mrs. Adébísí. Mr. Dele Thomas. Mr. Dele Thomas. Mr. Mrs. Dele Thomas. Mr. Mrs. Dele Thomas. Mrs. Ọlájíire. Mrs. Ọlájíire. Àwọn gbogbo ti UK bá mi kí Mr. Wálé Ọlọ́lá láti tó wà ní UK Mr. Mrs. Ọlọ́lá. wọ́n kí Mr. Mrs. Wálé Ọlọ́lá tó wà ní UK tẹ́ bá ń gbọ́ wa wọ́n ń kí yín o ọmọ Jésù ń kí yín o. Bá mi kí àwọn èèyàn mi náà tí wọ́n wà ní New Jersey. wọ́n ní ká kí àwọn èèyàn wọn tó wà ní New Jersey náà. Mr. Mrs. Afọláyan. Mr. Mrs. kílẹ̀ pé wọ́n Mr. Mrs. New Jersey. Afọláyan. Mr. Mrs. Afọláyan. Afọláyan. Mrs. Afọláyan ní New Jersey. Friday Afọláyan ní New Jersey gbogbo yín la kí o. Bẹ́ẹ̀ni bá mi kí àbúrò mi pàtàkì ní Maryland níbí ní. àbúrò yín pàtàkì ní Maryland kí ló kọ wọn.
Latifat Jùmọ̀kẹ́. Alájà Latifat Jùmọ̀kẹ́ Yusuf alájà onímẹ̀ríkẹ́ kọ́hún. Ẹni àtìgbà ni ó máa ń sọ̀rọ̀ ní ìyálóje. Akí ìyálóje o ìyálóje. Àwọn ọmọ mi Faridat. Akí Faridat. Kọ́ọ̀lù kan náà ń wọlé ẹ bá a ṣe kámọ́ mọ́ mi wá. Àwọn èèyàn mi ó máa ná abroad ẹ bá mi kọ́ Merry Christmas mo dẹ̀ kí Dayọ̀ Agbọ́lá rédíò TV náà o ilé iṣẹ́ náà máa tẹ̀síwájú. Àmì o ẹ ṣeun. Àmì o ẹ ṣeun. Ẹ ṣe ìpè kan tún wọlé bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Àyè mo tún kọ́ tiẹ̀ ni. Ayé mo wà ní kàbá yìí o. Ẹjọ́ ẹ tún pè padà yín tẹ́ ẹ pè wọlé lẹ́ẹ̀kan tá à ń gẹ́tì yín. Wọ́n mọ̀ rò pé kò ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ yẹn. Ẹ má bínú o. Yes. Má ṣe mí lóníṣẹ́. Ẹja máa bá lọ. Ẹni ẹ̀bà ni oúnjẹ bẹ́ẹ̀ láìpẹ́ mà. Ẹ ló máa ń gún yín lọ́fun. Wọ́n wá ní ká bẹ̀rẹ̀ pé ọjọ́ wo inú yín dùn jù rí ilé ayé yìí lájú ẹdínlé ayé. Ọlọ́jọ́ wo nínú yín dùn jù rí. Ẹ lè sọ pé ojoojúmọ́ nínú èèyàn dùn. Bẹ́ẹ̀ ni ojoojúmọ́ nínú èèyàn máa ń dùn ṣùgbọ́n ọjọ́ wo nínú yín dùn jù rí. Ọjọ́ tí lọ síwájú tó dé bá mi. Ọjọ́ tí lọ síwájú tó dé sí yín. Bí lọ́nà wo ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Ìlọsíwájú pọ̀ lóríṣiríṣi. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? Àbí ẹ̀ múra béèrè yẹn dání. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé mo ń gbìyànjú àti rìnrìn àjò wá sílùú yìí. Amẹ́ríkà. Ọmọ ẹkùn Abẹ́dọ̀lántì. Ìyá ọmọ Abẹ́dọ̀lántì. Èmi ò mọ bóyá ọdún méjì àbọ̀dún mẹ́ta ni èèyàn ń lò. Ṣùgbọ́n ìgbà tí mo máa gba ìwé wọn fún mi lọ́dún mẹ́wàá. Lọ́dún mẹ́wàá Olódùmarè. Mo mú dání mo tún wo mo forí ìwé yẹn sísàlẹ̀ mo tún fi sí lókè mo tún àbí kí ni àwọn ṣe mistake. Bẹ́ẹ̀ àbí wọ́n ṣe mistake ni. Ẹ̀yin ènìyàn ni mo lọ bó padà lọ bá wọn mo náà ṣe mistake. Ó wojú ara wọn wọ́n ní bó ń ṣe fẹ́ nìyẹn ó ń sọ òyìnbó yẹn pé that is the way we want it. Wọ́n fún yín lọ́dún mẹ́wàá gbáko. Mo wá wo pé mo wá jókòó mo wá lọ jókòó síwájú wọn mo ṣáà ń wò. Ìyẹn visa o àbí. Bẹ́ẹ̀ni mo ti mú mo ṣàdúrà fún visa ọdún mẹ́wàá. Inú mi dùn ó dùn kan ìsàlẹ̀ ikùn mi. Olẹ́gbọ́n yẹn o wọ́n lé lọ́dọ́ bá wọn ní visa a mọ̀ pé ọdún méjì ni wọ́n bá wọn èèyàn wọ́n bá wọn lọ́dún mẹ́wàá 10 years lórí visa àwọn tó padà lọ bá wọn pé kí ló dé ẹ wo gẹ́gẹ́ fún mi wọ́n náà ní bọ́yì fẹ́ nìyẹn wọ́n lọ́jọ́ inú àwọn dùn jù. Adéṣọ̀kan Babátúndé mo rí yín o ẹ kú àbọ̀ Jumark Sunshine mo lẹ́yìn náà ṣàlàáfíà lẹ́wà Gloria Shuaibu mo kí yín o àwọn tiwa látẹ̀kọ́ akéde ẹ kú àbọ̀ Samuel Agọ́lọ̀ mo kí yín o ẹ kú àbọ̀ Fúnmilọ́lá Adétúndìmú wọ́n ní ìyanu ni ní tòótọ́ Fúnmilọ́lá Adétúndìmú ẹ̀ńtàkẹ́ tó tún wa kọ́ọ̀lù o ó máa wọlé o ẹnìkan pè wá tó wọlé nísìnyí Jùmọ̀kẹ́ Adéwùmí mo kí yín o wọ́n ní Merry Christmas Merry Christmas mọ́mí wa wá ní kò sí bójú ọjọ́ ìṣeré máa funfun tó tí sọ́mọ̀ máa funfun tó tí ò ní sí dúdú kékeré kan bẹ̀ wọ́n ní ọjọ́ wo ló dà yẹn pé inú yín ò fi bẹ́ẹ̀ dùn jókòó ni kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ọjọ́ tí mo wà nílùú Amẹ́ríkà mo ti wá mo lọlé mo padà mo bá ìyá mi nílé inú mi dùn. Ìyẹn ní Nàìjíríà. Ojú bí oṣù tàbí méjì tí mo padà dé wọ́n pè mí pé ìyá mi ti ṣe aláìsí. Ó dùn mí wọ́n wá pè pé àbí kán má sin ni èmi ọ̀tá lórí tí wọ́n ò sin rí. Wọ́n lọ tèmi ṣe máa wá jẹ́ mo ní ó dá ẹ lọ sí wọn kò sí kan tí mo lè ṣe ìyá ti lọ ó ti lọ. Ìyá ti lọ sọ ọjọ́ ẹ ló dùn yín. Ó dùn mí gan torí mi ni baby of the family. Èmi ni mo jáde gbẹ̀yìn ìyá yẹn tí mo lè jẹ́ ọ̀gá. Ó dùn mí kan egungun because nísìnyí bá tí ẹ bá máa wò ó tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí àwọn obìnrin ìyàwó la máa lọ ń bá. Ẹ máa lọ ń bá. Ṣé kẹ́ tó lọ bá bàbá bẹ́ẹ̀ lọ bá bàbá ń lọ bá ìyá ẹ̀. Àyàn bá yẹ ẹ. Báyìí Ọlọ́run ọba olókùn tí mo lọ ń bá tí mò ń tọ̀ lẹ́yìn. Bàbá yín kọ́ náà. Bàbá ti lọ bàbá náà ti lọ kó ló pé ìyá lọ. Ìyá. Ọlọ́run adẹlẹ̀ rere fún wọn o. Àmín. Augustine Okafor mo rí yín o ẹ kú àbọ̀ Augustine Okafor welcome to the studio this is Dayọ̀ Agbọ́lá Radio TV live yes Dixon Kórèdé mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ bóò ni wọ́n mi wá wọ́n ní kí n béèrè àwọn ìbéèrè tó kù lọ́wọ́ yín káyé pápá
wọ́n ní ta ló wù yín tẹ́ fẹ́ fojú kàn níjọ́ iwájú àlọ́ pé Jésù o èèyàn wo lẹ́rù pé ẹni ṣe ẹ̀ẹ́dẹ̀ sí ìfojú kan tó wù yín láti fojú kàn. ẹni tí ó wù mí láti fi ojú kàn mo gbìyànjú pé wàá fi ojú kàn. ta lolúwẹ̀ kí dẹ̀ lẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n mi mo ti ń béèrè question yẹn ṣùgbọ́n mi ì tí ì rí wọn bá sọ̀rọ̀ mo rí wọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n mi ì tí ì fojú kàn wọn báyìí. ẹ̀gbọ́n yín ìlú mẹ́. Yínká Ayéfẹ́lẹ́. ok wọ́n ní ẹ tó wù àwọn láti rí ni Yínká Ayéfẹ́lẹ́. orin kan wà tí ó máa wù mí tí wọ́n bá ti ń kọrin. irú orin wo ni ẹ kọ́ kí n gbọ́. a ní bẹ́ẹ̀rù bá mọ inú rọ àdúpẹ́ gẹ̀gẹ́gẹ́ bẹ́ẹ̀rù bá mọ inú rọ ni àdúpẹ́. orin ńlá ni bàbá ò ṣe. ó ní kò sí orin tí bàbá Ayéfẹ́lẹ́ ń kọ tí yóò sì ní sí mẹ́ẹ̀. tí ò sí pé ó ní ìtumọ̀ tí ó máa ń ní nǹkan kan tó ń ṣe nínú ayé èèyàn. bẹ́ẹ̀ ni. wọ́n ní tí ẹrú bá mọnú rò àdùpẹ́ kò dín fún àkókò sọ wípé ẹrú náà ń bí. ọmọ gan èmi àwọn akọ màá ń tọ́mọ bá mọnú rò àdùpẹ́ ẹrú nìkan kọ́. ọmọ náà lẹ́rú ìrìn àjò ló já ká ọmọdé ẹrú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tí èèyàn bá wo nǹkan tí kéèyàn dúpẹ́ yẹn tó nítumọ̀ sí á mọ̀ pé kò sí orin kankan tí ó ní àṣà àgbàdo nínú orin tí wọ́n kọ. wọ́n ló wu àwọn láti fojú rinjú pẹ̀lú bàbá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Niger wọ́n ló wu wọn láti fojú kan ẹ ṣeun. Princess Fọláṣadé Fálọmọ Aládé mo rí yín o ẹ kú àbọ̀ you are welcome to the show. Dayo Agboola Radio TV náà lẹ́wà ètò wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́ ya náà ni ó lọ́dún pé mo béèrè tó kù ẹ jẹ́ sáré dé yàrá kéde wa because ibi tá a ti rí kọ́bọ̀kọ́bọ̀ tá a fi ń sanwó iná náà nù bí a ti rí kọ́bọ̀kọ́bọ̀ náà nù ẹ jẹ́ sáré dé yàrá kéde ká sáré ṣàṣìbẹ̀ ó yà arákùnrin wọlé ló wọ́n fà mí rún gbọ́ o. wọ́kọ́ là ń bá wí ó tún wọlé. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. torí tòní àtúndùn kọ́dà gbọ́ngbọ́n àtọ́sí i. Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ni o ẹ kú lé làákàrà lé ẹrìn wá ní tìrọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá yóò máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí Dayọ̀ Agboola Radio TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. bẹ́ẹ̀yàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgò ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola Radio TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé Sọ́wọ́nyá ti dé. torí tòní àtúndùn kọ́dà gbọ́ngbọ́n àtọ́sí i. Sọ́wọ́nyá ti dé. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV.
You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to go. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Ó dáa o lẹ́ti gbọ́ yẹn o Dayo Agbola Radio TV the ultimate in audio visual. Àlejò wa tó pè wọlé ẹ káàsán o. Ẹ káàsán o láti ọ̀dọ̀ àlọ́ láti pé o. Ẹ kú àsán tọwọ́ yá o. Ẹ káàsán o kí lorúkọ ẹ tó ń pè o. Àdìsẹ́ ìbátan àlejò ló pé o. Àdìsẹ́ ìbátan àlejò ẹ káàbọ̀ o ṣàlàáfíà lẹ́wà. Ẹ kú ọdún o ẹ kú ọdún. Àmì lórúkọ Jésù àmì o. Ẹ bá wa kí àwọn èèyàn yín ní Nàìjíríà káàkiri àti Amẹ́ríkà náà ẹ bá wa kí àwọn èèyàn yín. A kí gbogbo àwọn tó wà ní Nàìjíríà, àwọn èèyàn wa tó wà ní Nàìjíríà, wọ́n kú ọdún wọ́n kú yèdú wọ́n sọ̀kọ́dún láyé o. Àmì. Àwọn tó wà ní Amẹ́ríkà náà wọ́n sọ̀kọ́dún láyé o. Àmì. Ọdún tuntun tó ń bọ̀ yá pẹ̀lú ṣe ní lágbára Ọlọ́run. Àmì lórúkọ Jésù. Lórúkọ Jésù o. Àmì ẹ ṣeun o ẹ ṣeun. Àdúpẹ́. Ẹ bá kí ìyá ló ta o. Ok a máa kí ìyá ló ń ta náà wọ́n máa gbọ́ bẹ́ẹ̀ yẹn o ẹ ṣe. ọ̀nà mi a rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wọ́n ní Merry Christmas everyone ẹ ṣeun. Maria Omidiya Ọ̀jájú ni mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ọlánìkẹ́ Ọláyẹmí ẹ kú àbọ̀. Ọlátórègún òkú ẹ̀bí ẹ̀fúnkẹ́ mo kẹ́yìn náà. Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín ẹ tún kú àbọ̀. Ẹ ṣeun mọ́mí wa Ṣẹ̀rí Alẹ́gẹ́ Ọlọ́run bá wà pẹ̀lú yín. Ẹ já ṣe ìbéèrè yìí kẹ́mẹ́kẹ́mọ́ ti méjì náà ló kù. Wọ́n ní ìlú wo ló wù yín pé kí wọ́n máa fún yín bísà rẹ̀ báyìí ká fún yín tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ fẹ́ lọ ìlú wo ni. Èmi tẹ̀ nílùú méjì kan fún yín Iraq àti Afghanistan. Àbílẹ̀ ẹ̀yà mi rí. Iṣẹ́ ọ̀nà ẹ̀bọ nígbà wọ̀nyẹn ní gbé bẹ́ẹ̀. Àwọn tó ń gbé bẹ́ẹ̀ ó dá wọn lọ́rùn bẹ́ẹ̀. Ẹ̀yin wàá fẹ́ lọ síbẹ̀. Ó dàbí wo ló wù ẹ̀yin fẹ́ lọ. Ìlú méjìlá ní ìbá àbẹ́yọkan. Ẹyọkan. Israel ẹ fẹ́ de Jerusalem ẹ fi JP sẹ́yìn orúkọ yín. Yẹ ò ní fáṣe nǹkan tá a fẹ́ tó ń ṣe ń bẹ̀rẹ̀ lèyí náà fẹ́ lọ wá. Wọ́n ní ìlú tó wù àwọn láti lọ JP àwọn fẹ́ lọ sí Jerusalem. Ó dáa Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún yín. Wọ́n wá ní kí n béèrè pé ìmọ̀ràn wo lẹ lè fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn nípa iṣẹ́ tẹ̀ ń ṣe àti pa orin nípa gbogbo ẹ̀. Ìmọ̀ràn tí mo lè fún àti obìnrin àti ọkùnrin tó ń bọ̀ lẹ́yìn ó ní wípé kán má kánjú àsìkò. Ká má kánjú tulú ọ̀rán. Bẹ́ẹ̀ni torí ẹni bá kánjú tulú ọ̀rán kò lè rí kankan jẹ gan. Tí èèyàn bá ní sùúrù Yorùbá máa sọ pé tí èèyàn bá fi sùúrù tó bá fi já ìfún èrà á rí tó bá dẹ̀ ní sùúrù tó bá jẹjú sísàlẹ̀ bá rí gẹ̀mú bí Yorùbá ti sọ nìyẹn. Hello. Ẹ káàsán ẹ kúṣẹ́ o. Ẹ káàsán ẹ káàbọ̀ sórí ètò wa ṣọ́wọ́ yá o. Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o láti bolẹ̀ dẹ̀ tí ń sọ̀rọ̀. Èmi ni ọ̀nà mi. Ọ̀nà mi láti Amẹ́ríkà. Ìyá Proprietress àwọn little scholar mo rí yín o ẹ kú àbọ̀. Lálàáfíà ni. Ẹ bá wa kí àwọn èèyàn wa ní Amẹ́ríkà àtàwọn èèyàn wa káàkiri àgbáláyé mi tẹ́ léèyàn sí ẹ bá wa kí wọn. Ìjọba ní Amẹ́ríkà ní Nàìjíríà àti ní gbogbo àgbáláyé. Akínyé ẹkú ọdún àṣẹ ìṣàmọ́dún ẹni wá ṣe púpọ̀ láyé o. Àmín. Ọlọ́run á dá wa sí tọmọtọmọ. Àmín o. Àtìpọ́dún lọ àmín o. àti púpọ̀ ẹ̀ láyé. Àmín. Ẹ ṣeun o. Ẹ ṣeun tẹ́ ń gbádùn ètò wa tẹ́ tún pè wọlé Ọlọ́run máa ràn yín lọ́wọ́ owó tẹ́ fi ń ra dátà náà kò ní wọ́n yín o. Ẹ ṣe ó dàbọ̀. Yes ma. Sọ bí mo ṣe ń bá lọ. Yes advance yẹn. Ìgbà tí àsìkò bá tó Ọlọ́run ìyanu àṣẹlẹ̀ nínú ayé ìrìn àjò náà bá rìn. Nǹkan tẹ́ ẹ bá ti fẹ́ ṣe gbìyànjú kẹ́ ṣe tọkàntọkàn. Kò sí ọgbọ́n kò sí nǹkan téèyàn ń ṣe tí ò ní èrè. Ó lè ta ẹ wo ìrìnàjò ọmọ ní búrẹ́dì. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbọ́ ìtàn ọmọ ní búrẹ́dì. Bẹ́ẹ̀ni. Ebi gẹ́gẹ́ ló ń ta búrẹ́dì. Ta búrẹ́dì. Ìbọn ìgbà tásìkò tó ń kọ́
ọlọ́run ṣíjú àánú fi hàn. ọ̀nà tán. ẹ má jẹ́ ká máa kánjú nǹkan tí ibi tí agbára ò sí ká máa ní pé bẹ́ẹ̀ la fẹ́ wọlé sí. tí a bá ní sùúrù gbogbo nǹkan tí ò tó ó máa tó ajíṣẹ́kù. atọ́ ẹ̀jẹ̀ tó ṣẹ́kù. tó ìrìnàjò nǹkan tí mo kàn fẹ́ sọ ni ẹni tó bá dé lórí ọ̀fẹ́ àti lọ ilé ìwé bẹ́ẹ̀ni kó lọ ẹni tí ò bá dẹ̀ lórí ọ̀fẹ́ bó jẹ́ apẹ̀rẹ̀ lọmọkùnrin ihun tó ń tà arọ́rẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni. ó dẹ̀ jẹ́ wípé ọmọbìnrin irun ló mọ̀ ọ́n dì irun yẹn gbẹdẹ́bi tọ́lọ́run bá fẹ́ kó dé. bẹ́ẹ̀ni. gbogbo ìrìn kò sí kékeré kò sí nǹkan tó èèyàn dáwọ́lé tí ó bá fi ọkàn sí tó dẹ̀ gbàdúrà arẹ́rẹ̀ ń bẹ̀. arẹ́rẹ̀ ń bẹ̀. iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ẹlòmíràn ní ti ẹ̀ṣiṣẹ́ yẹn mọ́ ìgbà tó bá fi máa múṣẹ́ bíi 5-6 ẹ rí i pé kò sí kankan tó lu ẹ máa dì mú tí ò bá ní sùúrù lórí nǹkan tó bá forí lé. tó bó ṣe rí nìyẹn ìyànjú tí màá gbà ní pé ẹ má jẹ́ ká máa sọ wípé à ń wá yan owó níbi tí ò sí ibi tá a ní owó tá a bá wá tí ò bá ṣòwò sùúrù kò lè pẹ́ kò lè bá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá ṣe owó tẹ ṣiṣẹ́ tẹ làágùn lé lórí ni ìgbà tó bá fowó yẹn ṣe ó máa mọ̀ yín lọ́wọ́ ẹ̀yin ká mọ̀ bẹ́ẹ̀ ṣe ná ẹ̀ nínà èmi kọ́kọ́ ló kúkú ṣiṣẹ́ kó fún yín gan ẹ̀ kò lè dalẹ̀ tí kò ṣe lè tẹ làágùn tẹ ìṣòro yín màá kàn gbọ̀ yín náà ju ẹ̀ ṣiṣẹ́ ọwọ́ yín Yorùbá máa sọ pé iṣẹ́ lóògùn ìṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ máa ṣe kí ni kó máa tẹni dẹni gíga bó ṣe rí nìyẹn. ó lẹ́gbọ́n yẹn o wọ́n ní tí wọ́n fẹ́ dẹni gíga ẹ múra sí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ má lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ẹ má ṣe yahoo plus ẹ má ṣe yahoo ẹ méjì ọ̀pẹ́ làágùn òǹkà lẹ́ bá fara iṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. yahoo tó ń tún dárúkọ yẹn jẹ́ kí n máa tún sọ kankan ó ń ba orílẹ̀-èdè Nàìjíríà ó ń bà wá jẹ́. nígbà tí wọ́n bá kówó fún yín kán fẹ́ fi ṣe òwò tí ẹ gba owó tẹ yọ nọ́mbà bí kúrò lórí fóònù tí ẹnìyàn ò lè bá yín sọ̀rọ̀ tó bá tó fẹ́ ràn yàn lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n láwọn ò lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ nǹkan àbùkù fún wa pátápátá iṣẹ́ òun ló yẹ kẹ́ jẹ́ ká ṣe tó bá kówó fún yín kẹ́ fi ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ yẹn kẹ́ owó tó bá jèrè tì yín ẹ gbàdúrà á mọ̀ yín lọ́wọ́ ẹ má pò oògùn olóògùn mọ́ tì yín ó ṣe pàtàkì. òun lẹ́gbọ́n yẹn o má jẹ oògùn olóògùn mọ́ ti tiẹ̀ Adéníyì Adélékè mo rí yín o ẹ kú àbọ̀ Abdulsalam Sulia Bọ́láńlé ìyá oníbejì ìyá wa bò ní mo kí yín o ìyá Jubril ẹ kú àbọ̀ yes last kìíní ni wọ́n ní ká fi nọ́mbà yín síta fáwọn èèyàn wa tó yẹ pé bóyá wọ́n fẹ́ pè yín lẹ́yìn ètò ẹ fi nọ́mbà yín síta. ẹ nọ́mbà tèmi ni 443 356 0052 443 356 0052 kí n tó gbàgbé mo ní àwọn ètò kan tí mo máa ń ṣe tí a máa ń pè ní gbàgede ọ̀rọ̀ ó máa tó gorí afẹ́fẹ́ dídò nínú ọdún tó afẹ́ nínú January yìí. gbàgede ọ̀rọ̀. ètò ìdèdè ẹbí ni àwọn tó bá jẹ́ ọ̀dọ́ tí wọ́n ń ṣègbéyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó àbí tó ti gbéyàwó tí wọ́n tílé wọn ò rójú tí wọ́n farabalẹ̀ tí wọ́n jẹ́ pé gbogbo àwọn àjàjà wa tó wà lókè òkun lóyè àkọ́kọ́ tó sọ pé ha òtún ọlọ́pàá gbogbo ètò yìí tẹ́ bá pè lórí aago yẹn tàbí kẹ́ lọ orí Facebook ẹ máa orúkọ mi náà ni kò yí padà Arámidé Àìná ìlú Ìmẹ̀sílẹ̀ tẹ́ bá ti wò ẹ máa gbọ́ ètò yìí lóòrèkóòrè tó máa fi jẹ́ kí ilé yín kó tòrò kó tùbà kó tùṣẹ́ ẹlòmíì tó bá ti di ìjà kò mọ nǹkan tó tún kàn ju pé kó pọ ọlọ́pàá ẹlòmíì ò mọ nǹkan tó kàn ju kó tún ro ẹjọ́ kiri ẹjọ́ ìdílé èèyàn a kì í ro síta ẹjọ́ ọkọ àtìyàwó kì í ṣe nǹkan tá à ń rò síta má bá mi ká lọ lórí Facebook. ẹ ṣeun ó lẹ́gbọ́n yẹn o ìkéde tí wọ́n sanwó fún nìyẹn wọ́n ní kẹ́ máa bá wọn ká lọ láti January wọ́n máa gba airtime lọ́dọ̀ wambi náà ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gba airtime ẹ fojú sọ́nà gbàgede ọ̀rọ̀ ó ń bọ̀ láìpẹ́ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ẹ mọ̀ kú àbọ̀ Merry Christmas bóò ni ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ o ẹ bá mi kẹ́ everybody ẹ ṣeun mọ́mí wa láti ń bá sọ̀rọ̀ láti àárọ̀ Mrs. Arámidé Àìná Arámidé Àìná láti ọ̀dọ̀ Òṣìkọ̀yà bẹ́ẹ̀ ni àwọn làǹbásọ̀rọ̀ àbúrò tẹ̀lé mi Òṣìkọ̀yà àwọn làǹbásọ̀rọ̀ olórin làwọn náà àwọn náà dẹ̀ kọrin fún wa adúpẹ́ lọ́wọ́ yín o mọ́mí wa tẹ̀ wá sórí ètò wa adúpẹ́ Olúwa ṣeun jẹ́ ọdún tá a ṣe náà ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa àṣèyíṣẹ́ míì ìwòye ọdún tó ń bọ̀ á tún ti tóbi jù bá ṣe wà yìí lọ ẹ ṣe gan ni God bless you ma ẹ ṣe ẹyẹ yẹn wá yes ibi tẹ́mi náà ti mọ ráńdì ẹ̀ ọ̀pùrẹ́ ibi tá a máa ráńdì ẹ̀ ọ̀pùrẹ́ wípé kì í dùn kó pọ̀ jù ṣókí lọ́bẹ̀ oge títí di ọ̀sán ọ̀la alágo kan tá a máa pàdé babalóńtà náà ló sọ fún yín pé kó máa ró.
lórí